Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lóní dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyàkùn rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. Àbẹ̀ ọ́ gbóhùn. Mo kí gbogbo wa lọ́lọ́kan òjọ̀kan wa, mo kí ọkùnrin wa, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà tẹ́ ní àǹfààní tẹ́ ń wò mí ní òní. Èmi náà ni ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutí Ọlátìbóyè tí ayé mọ̀ sí ìwé ń jẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lórí ètò yìí, nǹkan tí a gbé dání òun náà ni bí a ṣe máa ń lo ewé àti egbò. Bí a ṣe máa ń lo ewé àti egbò. Lórí ètò yìí náà ẹ mọ̀ pé a máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà. Bẹ́ẹ̀ sì ni lórí ètò yìí a máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá, àìsàn ó kéré ó tóbi, Ọlọ́run fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Ọ̀tọ̀ ní àìsàn, ọ̀tọ̀ ní àrùn. Méjèèjì ọmọ ìyá kan náà, ọmọ bàbá kan náà ni wọ́n. Mo wá fi àsìkò yìí mo fi ń kí gbogbo wa tó bá jẹ́ pé àárọ̀ ni a wà, mo kí gbogbo ẹ káàárọ̀, tó bá jẹ́ pé ọ̀sán ni a wà, mo kí gbogbo wa ẹ káàsán, tó bá jẹ́ pé alẹ́ òun náà ni a wà, mo kí gbogbo wa ẹ káalẹ́. Orúkọ mi náà ni Dr. Mutí Ọlátìbóyè lẹ́ẹ̀kan sí. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí, eléyìí mọ́ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan mìíràn àti ṣe àti èyí tí a ti ṣe. Ẹ rí nǹkan tí a fẹ́ bára wa sọ ní òní, òun náà ni nǹkan tí a ń pè ní ẹ̀fọ́rí. Ẹ rí Ọlọ́run má fi wálẹ̀ fún ayé mú. Ẹ̀fọ́rí ó pọ̀ lóríṣiríṣi. Ọlọ́run má jẹ́ ká bá wọn mọ̀ kankan bẹ́ẹ̀. Kò sí nǹkan tó dáa nú ara kó ṣèyàn nú ara. Àmọ́ ẹni tí orí bá fọ́ á mọ nǹkan tí mò ń sọ. Ẹ rí ilé ayé tá a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti divert èròǹgbà ẹlòmíì ni pé tí orí bá ti ń fọ́ òun nọ́mà nǹkan tó máa ń ṣe òun nìyẹn. Ẹlòmíì dẹ̀ ní a máa fi orí fífọ́ a máa fi ṣe àìsàn. Ẹlòmíì nǹkan kò ní ṣe orí àkàndídì máa fọ́ ni. Bẹ́ẹ̀ ni ó wà fẹ́lẹ́. Ẹlòmíì dẹ̀ ti ní ó ti lo many things, ó ti lo tablet, ó ti tọ̀ lẹ́yìn ìbò, ó ti lo ti ìbílẹ̀, ó ti fọṣẹ fọyín, still yet kò rí solution sí orí nǹkan yìí. Ó ló jẹ́ kí n mú iṣẹ́ kékeré kan wá fún wa ní òní, ó máa jẹ́ àǹfààní fún gbogbo wa. Ẹ rí tí ẹ̀fọ́rí bá pọ̀ jù, àwọn kan wà tó jẹ́ pé èèyàn lè ṣe. Tí ẹ̀fọ́rí bá pọ̀ jù, àwọn kan wà tó jẹ́ pé èèyàn lè ṣe. Tó bá jẹ́ pé ṣe rí àwọn ẹ̀fọ́rí kan wà tó jẹ́ pé tó bá ti ń fọ́yàn, ẹ jẹ́ ká kíyèsí. Tí ẹ bá ti lo oògùn sí tí ò bá ti lọ, tẹ́ ẹ ti treat typhoid, tẹ́ ẹ treat malaria tí ò bá ti lọ, ẹ jẹ́ ká kíyèsí. Ṣe rí àwọn ẹni ibì kan wà tó jẹ́ pé wọ́n lè máa pe orí, kán máa fi nǹkan burúkú kán máa fi pe orí yín. Orí dẹ̀ ní gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ṣàlàyé ó bẹ̀rẹ̀ láti orí ni. Ọ̀nà pọ̀ bí a ṣe máa ń treat irú àwọn nǹkan báyìí. Tó bá jẹ́ pé ní tí ẹ̀fọ́rí bá fọ̀yàn jù, àwọn bàbá wọn á sọ pé ní kí wọ́n lọ sín gbẹ́rẹ́ asẹ́ta tàbí agbélépọ̀tà fún. Gbẹ́rẹ́ asẹ́ta tàbí agbélépọ̀tà fún kí wọ́n sin fún ẹni bẹ́ẹ̀. Ẹ̀wà lẹ́yìn tí mo wá fún wa ní òní, òun náà ni agbélépọ̀tà. Tá bá ń pe orí wa, ó ní a máa ń sínrú gbẹ́rẹ́ yìí. Kí ni nǹkan tá a fẹ́ wá? Ẹ jẹ́ ká wá ògùn ẹyin. Ẹyin adìẹ tí adìẹ papò olóúnjẹ ògùn ẹyin kì í ṣe polówó ẹ o. Ká ní adìẹ yé 10 sìn, ó wá pa 9, ó fẹ́ yọ̀kan sílẹ̀, yọ̀kan yẹn ní ògùn ẹyin. Ẹ jẹ́ ká mú ẹyin yẹn. Tá bá ti mú ẹyin, ẹ jẹ́ ká fi sínú ìsasùn kékeré kan, ká fi dá àtàrí kan sí. Ẹ wá jẹ́ ká jọ, ẹ jẹ́ ká dá nǹkan bò. In case tó bá fọ́ kó má bàa sí ìdérí yẹn dànù. Ẹ jẹ́ ká jọ, tá bá ti jọ, ẹ jẹ́ ká lọ kúnná kó di powder. Lẹ́yìn tó bá ti di powder,
ẹ wá jẹ́ ká sín gbẹ́rẹ́ 41 sáàrin orí wa, gbẹ́rẹ́ 41 sí àárín orí wa pẹ̀lú àṣẹ Ọlọ́run, pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ̀fọ́rí náà yóò lọ ní kíákíá pẹ̀lú àṣẹ Ọlọ́run. Tó bá jẹ́ pé àwa tí a bá lè sín gbẹ́rẹ́, tó bá jẹ́ pé àwa tí a lè sín gbẹ́rẹ́, tó bá jẹ́ pé ní ọ̀nà títí àdúà, tí orí bá ti ń fọyàn ní àfọ́jù, torí bá ti ń fọyàn ní àfọ́jù, nílànà ti mùsùlùmí, ẹ jẹ́ ká ṣe àlùwàlá. Tá bá ti ṣe àlùwàlá, ẹ wá jẹ́ ká gbé ọwọ́ àlàáfíà, ẹ jẹ́ ká gbé sórí yẹn. Ẹ wá jẹ́ ká suratul mazar tó jẹ́ tabati yada abilabi wa tabba mahagina ni mọ́lù wa makasaba sí asílẹ̀ nírasa talabi wa múra tó lọ́nà àtàlà tó fi jíde abúlé masa. Ẹ jẹ́ ká ka méje, ẹ má jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah. Ẹ jẹ́ ká kàdá rẹ̀ sí bẹ́ẹ̀ ni, ká gbọ́ lórí, ká kàn kàdá rẹ̀ sí pẹ̀lú àṣẹ Ọlọ́run. Tó bá yẹ pé èèyàn kan ló rán ẹ̀fọ́rí náà wá, ẹ̀fọ́rí náà ló bá ẹni náà padà. Àmọ́ tó bá yẹ pé natural ni, ó máa lọ, àní gbúrò ẹ̀ mọ́. Àfi kó kàn mọ́ wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àmọ́ that moment ẹ̀fọ́rí yìí ó lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Tá bá ti wá kà tán, ẹ má jẹ́ ká fi ọwọ́ ẹ̀ bọ́jú, ẹ jẹ́ ká fẹ́ atẹ́gùn ẹ̀, ká fẹ́ dànù ni. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lẹ́ẹ̀kan sí nítorí àkókò. Orúkọ mi náà ni Dr. Mutio Ọlátìbóyè tí ayé mọ̀ sí Ewéjẹ́. Èyí tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan nípa ti àpapọ̀ ẹyin tí mo ṣàlàyé yẹn, ẹ̀tù tó bá kù ẹ jẹ́ ká tọ́jú ẹ̀. Ẹlòmíràn lè sin bẹ̀t 41 náà la máa ń sin. Tó yẹ pé àwọn ọmọ kéékèèké, a lè sin bóyá bíi 3 fún wọn. Láti ọmọ ọdún 3 sí ọmọ ọdún 6, a lè sin 3 fún wọn. Láti ọmọ ọdún 6 lọ sókè, a lè sin 7 fún wọn. Tó bá jẹ́ àgbàlagbà 41 ni ká sin. Ká tọ́jú ẹ̀tù yòókù, a tún lè sin ní ìgbà míì tó bá tún wù wá. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lẹ́ẹ̀kan sí. Èmi náà lọmọ yín àbúrò yín olùfẹ́ Dr. Mutio Ọlátìbóyè tí ayé mọ̀ sí Ewéjẹ́. Tó bá dìgbà mìíràn tó máa mú ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sí eléyìí wá, ẹ má gbàgbé láti subscribe sórí ètò ìkélé kó mọ fún wa ní àǹfààní àwọn nǹkan mi tàti ṣàtẹ̀yí tàti ṣe, torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ́tọ̀. Ó dàbọ̀. Lọ́dọ̀ rẹ̀ àgbẹ̀ ọ́ bóun wá. Torí lọ́la kó báyà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó báyà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé ń jẹ́.